lè tó máa ti wà ní Prince FM báyìí kí lẹ̀ ń là kọjá mà. Mọ̀mọ́ ẹ kalẹ́ ẹ kú iṣẹ́ ẹ̀mí sì ṣe o. Àmín. Àrùn tí mo fẹ́ sọ fún yín ni pé mo ti fi ọkọ mi mo ti kúrò ńbẹ̀ mo ní mo ti fi ọkọ mi lẹ̀ ọdún kẹfà míì tó ta ti kúrò lọ́dọ̀ ara wa àti ìgbà yẹn tí mo ti sá wá ìlú Ìbàdàn torí sáìdì bọ́dà fẹ́ǹsì lọ́hùn yẹn là ń dé mo wá sá wá Ìbàdàn bíbáyìí iṣẹ́ tí mo wá ń ṣe ni pé mo ń tọ́jú àwọn àgbàlagbà bíi àwọn tó ń ṣe kíárà yẹn òun ni mò ń ṣe so kọ́ńpì tí mo wá ń bá ṣiṣẹ́ girama tí mo bá ṣiṣẹ́ yẹn tí ara rẹ̀ ò yá gbà yẹn mo wá ṣàdúró tí lọ sí tó girama yẹn ṣàpadà kú ẹni tí mo wá ń bá kọ́ńpì tí mo bá ṣiṣẹ́ yẹn kò fún mi ní iṣẹ́ mọ́ láti ìgbà yẹn tó mi sáà mo bá pè ó ti fi nọ́mbà mi sí blackberry kò jẹ́ kí n rí nọ́mbà rẹ̀ pé kò dẹ̀ pè mí fún sẹ́mọ́ náà mo wá ní ìgbà mo gbọ́ àṣírí pé mi mọ bí ẹ ṣe lè bá mi ṣe mi jẹ́ wọ́rì nípa ti ọkọ̀ yẹn mọ́ bọ̀ iṣẹ́ mi ìmọ̀ bóyá mo lè ṣèpàṣẹ ọ̀dọ̀ yín rí iṣẹ́ mi wípé àwọn Ọlọ́run ẹ máa ráàánú gbà pẹ̀lú agbára Ọlọ́run kí ni èjì yín mà 45. ẹ bí ọmọ mélòó mà. ọmọ 4 mo ti bí. ṣé ẹ jáde secondary school mà. bẹ́ẹ̀ mi jáde secondary. iṣẹ́ wo lẹ wá kọ́ láàárọ̀ ọjọ́ yín. yàdrẹ́sà ni. ẹ tún ṣe kọ́ kì í ṣe pé ọdún wo lẹ ti ṣe yẹn last. àtìgbà tí mo ti kúrò ń bẹ̀ náà. ọdún 6 sẹ́yìn. níbo ni àwọn dráyà yín wà àwọn irinṣẹ́ yín bolẹ̀ kó wọn sí. mi kó kúrò ń bẹ̀ torí wàhálà ọkọ̀ nígbà tó ti fẹ́ lómìnira lónìí tó ń nà yín. kí ló dé tẹ̀ kó irinṣẹ́ yín kúrò bẹ́ẹ̀ mà kí ló dé tẹ̀ kó kúrò bẹ́ẹ̀. kódà mi ráyè kẹrù gan mo sá ni. ẹ sá kúrò bẹ́ẹ̀ ni. mo sá ni o wàhálà. n tẹ́ wàá ṣe lélẹ́yìí mà ṣe ti gbọ́. n tẹ́ ṣe lélẹ́yìí mà ẹ jọ torí Ọlọ́run ẹ bí ọmọ mélòó mà. ọmọ 4 mo ti bí ta. ẹ bá nífẹ̀ẹ́ ara yín kí mo sọ fún yín mà. ẹ bá nífẹ̀ẹ́ ara yín ẹ ní dààmú ẹ ní rárí inú ayé o. ẹ lọ tún iṣẹ́ yẹn kọ́ padà. ẹ wá pé àwọn ẹbí kẹ pa àwọn ará kẹyìn náà ṣe àwọn iṣẹ́ lọ́tún lósì láàrin kẹ fi ra irin iṣẹ́ kẹ ṣí ṣọ́ọ̀bù. mi ní ìyá mi ní bàbá mọ́. ẹ lò mà. mi ní ìyá mi ní bàbá mọ́. ẹ lò mà. ẹ wà late 45 àbí. bẹ́ẹ̀ni. ṣé tẹ bá níyà àti bàbá náà tẹ́lẹ̀ ẹ lọ gbowó lọ́wọ́ wọn náà tẹ́lẹ̀ ní pẹ̀lú èjì yẹn. pé níyà àti bàbá kan ṣe wàhálà kù láyé tiwọn ní àwọn ẹni ẹlẹ́ni. ẹ níyà àti bàbá náà máa ẹ̀ lé lọ bá wọn pé kán fún yín lówó mà pẹ̀lú èjì yẹn. ẹ̀yin ní kẹ́ ẹ mú ṣòkòtò yín kẹ́ ẹ san kó lè báyìí mà ẹ ti ní ṣe ọmọ lọ́wọ́ ẹ túṣẹ́ yẹn kọ́ ẹ kọ́ṣẹ́ lọ́tún lósì láàrin ẹ máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ilé tẹ̀ ń gbé yẹn gẹlẹ̀ jókòó síwájú tá ń bẹ̀ tán bá rí pé onídìrí tó dáa ni yín mà ẹ ṣe irun èèyàn 2, 3, 4, 5 lójúmọ́ ẹ dẹ̀ fi jẹun láti bẹ̀ yóò di ní ńlá mà pẹ̀lú àwọn iṣẹ́ mi tẹ́ bá tún ṣe ládùúgbò mà ṣe ti gbọ́ mà ẹ jọ ìjáfara léwu mà ṣé ẹ mọ̀ kí bùkátà ti wà ńlẹ̀ fún yín mà àbí. ẹ ní jẹ́ntẹ́ rí lọ́jọ́ alẹ́ yín o pẹ̀lú agbára Ọlọ́run o ẹ mọ̀ bí ọmọ yẹn sílẹ̀ fún yàjẹ́ o etí kẹ́ ẹ ṣe báyìí nìyẹn o àtẹ́lẹwọ́ èèyàn kì í tàn yàn jẹ o sọ̀rọ̀ mi ti yé yín mà bó ṣe jẹ́ ẹ ṣé o.